Please subscribe to FaceTV Africa and turn the notification on. FaceTV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. FaceTV Muswobi. Àǹtí Àbọ̀, ṣàlẹ̀ bá yín sọ̀rọ̀. Àǹtí Àbọ̀, ṣàlẹ̀ bá wa sọ nípa tó ṣẹlẹ̀ ní kóòtù lẹ́nu. Nípa ọ̀rọ̀ bá Ìjẹ̀ṣà tó fojú balẹ̀ ẹjọ́ lẹ́nu. Tàbá ṣe ń darapọ̀ mọ́ BBC News Yorùbá, Iyabo Òjó, àwọn ló ṣẹ̀ lọ yẹn láti ilé ẹjọ́ magistrate, ilé ẹjọ́ gíga tó wà ní Ìkẹjà ìyẹn ní ìlú Èkó, níbi tí ìgbẹ́jọ́ bàbá Ìjẹ̀ṣà níbi tó ti wáyé lénìí. Tí ò bá gbàgbé, oṣù tó kọjá ni wọ́n sún ẹjọ́ náà, tí wọ́n sún sí òní ọjọ́ 26, ọjọ́ 27 àti ọjọ́ 28, ìyẹn 26, 27, 28 oṣù yìí, lórí ẹ̀sùn tí wọ́n fi kọ́ bàbá Ìjẹ̀ṣà, ìyẹn lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí wọ́n fi kàn án. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín ṣáájú, adájọ́ Justice Taiwo Tóyìn, òun náà ló ń gbọ́ ẹjọ́ náà nílé ẹjọ́ tí a wà yìí. Wọ́n sì ti pè ẹlẹ́rìí àkọ́kọ́, ìyẹn first witness, láti sọ̀rọ̀ lórí ohun tí ojú rẹ̀ tó lórí ẹjọ́ yìí, ìyẹn Princess Damilola. Ó sì ti sọ̀rọ̀ pé ó ti ṣàlàyé bó ṣe pàdé bàbá Ìjẹ̀ṣà àti gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lónìí. Lára àwọn tó wá sílé ẹjọ́ náà ni ọ̀gbẹ́ni Gbénga Adeyinka. Wífìlà TV Gist Láwà. Princess, to see how the case is going and see how the wheel of justice will turn. Basically, that's what I'm here to do, to see how justice will be served and all. And so far, how would you describe the process? Well, it's still early days. I know it's not going to be an open and shut, because I see senior advocates on both sides. The people who are trying to win will do everything to win, and those who are trying to lose and those who will lose will do everything not to lose. So that's it basically. But it's not going to be an open and shut case. I believe it's going to be a long process. Okay, Thank you very much. Thank you. Mr. Gbénga. Ní Yorùbá, orúkọ yín lákọ̀ọ́kọ́. Orúkọ tèmi ni Gbénga Adeyinka. So pẹ̀lú bọ́ọ̀lù yẹn lọ yìí, ìlú olè fi wò, àtẹ̀rí ń bẹ̀ àlẹ́ yìí. Nǹkan tí à ń gbàdúrà ni pé k'Ọlọ́run já sí bá ṣe ń gbàdúrà pé kó bọ́ sí. Ṣùgbọ́n bí mo ṣe wò, àwọn oníṣẹ́ lawyers wọ́n ń ṣiṣẹ́ wọn, àwọn amòfin wọ́n ń ṣiṣẹ́ wọn. Àdúrà wa ni pé k'Ọlọ́run jẹ́ kó já sí bá ṣe fẹ́. Kí ni ìrètí yín lẹ́yìn ẹjọ́ yìí? Èrò mi. Kí ni ìrètí yín? Kí ẹlẹ́ṣẹ̀ má lọ láì jẹ̀yà náà ni. Thank you, sir. Ẹ ṣeun. Okay, sir. Fún ẹ̀yin tó bá ṣẹ̀dẹ̀ ń darapọ̀ mọ́ BBC News Yorùbá, a ṣì wà ní ilé ẹjọ́ gíga. Princess Damilola náà ni ẹ̀ ń wò yẹn, ṣùgbọ́n ó ní ò ṣetán láti bá akọ̀ròyìn kankan sọ̀rọ̀. You will hear every information from the court. Thank you. As Child Protection Network, we are here also to show our solidarity that we are saying no to any form of abuse against children in Lagos State. It is not about your status, your social status, or whether who you are in the society.
Anybody that is being caught, it will go down with the person because we do not want any case of abuse for children in the state. No more violence against children, no more rape, no more defilement of children. We do not want that anymore. And that's why we are here as Child Protection Network to stand for children in the state. And we are saying no to any form of violence. Sorry, are you Yoruba, please? Yes, I'm Yoruba. It's on Yoruba. It's on Yoruba. It's on Yoruba. Please come. My name is Yoruba. So, kí ni eréṣin gbogbo oúnjẹ lọ yìí? Kí ọmọ fi gbá bá ọmọ lò pọ̀, àwa sọ pé àwọn ò fẹ́ mọ́ láwùjọ wa. Nǹkan táwa ṣe ní Child Protection Network, àwọn tó ń bá ọmọ ṣiṣẹ́, nǹkan táwa ṣe nìyẹn. And we are saying no to it. Wait. Thank you. How she go see say justice happen for this matter? No, I didn't talk about Baba Ijesha. I just mentioned my own about children in the States. Please, you cannot video her. Please, can you stop this? That was why I stopped it. It's okay. No. Princess Daminola òun náà nìyẹn tó sọ pé òun ṣetán láti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ẹjọ́ tó wáyé lénìí ìyẹn lórí ọ̀rọ̀ ìgbẹ́jọ́ bàbá Ìjẹ̀ṣà bó ṣe ń tẹ̀síwájú ṣùgbọ́n àwọn àjọ kan tí kì í ṣe tìjọba tí wọ́n sọ pé wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọdé tí wọ́n ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọdé tí wọ́n bá fi ìpábálòpọ̀ àwọn náà wọ́n tẹ̀lé Princess wá sílé ẹjọ́ tí wọ́n ti ń sọ wípé wọ́n tó gbé wọn wá sílé ẹjọ́ ní pé kí wọ́n rí i dájú pé ẹlẹ́ṣẹ̀ pé kò lọ láì jìyà àti pé wípé gbogbo ìwà pé àwọn fipá bá ọmọdé lò pọ̀ lọ́nà àìtọ́ wípé ó dópin ìyẹn ní ìpínlẹ̀ Èkó. tẹ̀bá ṣe ń darapọ̀ mọ́ BBC News Yorùbá a wà nílé ẹjọ́ gíga High Court tó wà ní Ìkẹjà ní ìlú Èkó ilé ẹjọ́ tó ń pè ní Special Offences Court Sexual Offences and Domestic Violence Court níbi tí wọ́n ti ń gbọ́ ẹ̀sùn lórí ẹjọ́ tó jọ mọ́ ìfipábánilòpọ̀ àti ìwà ipá nínú ilé ibẹ̀ náà ni a wà yìí níbi tí ìgbẹ́jọ́ bàbá Ìjẹ̀ṣà tó ti ń tẹ̀síwájú lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó bá ọmọ tí ọjọ́ rẹ̀ ò jọdún mẹ́rìnlá pípé ó bá jọ ní àjọṣepọ̀ báyìí sọ ṣáájú gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn àwọn náà wọ́n ti gbogbo wọn wá sílé ẹjọ́ lénìí Princess ó yọjú sílé ẹjọ́ òṣèré tíátà Yorùbá Iyabo òun náà ó wá sílé ẹjọ́ bákan náà ni bàbá Ìjẹ̀ṣà fún rẹ̀ tí wọ́n fẹ̀sùn kàn náà ti wá sílé ẹjọ́ adájọ́ dẹ̀ pé Princess ìyẹn tó jẹ́ ẹlẹ́rìí àkọ́kọ́ first witness ó pè síwájú mi tó ti ṣàlàyé bí òun àti bàbá Ìjẹ̀ṣà bí wọ́n ṣe jọ pàdé fún ìgbà àkọ́kọ́ bákan náà ló sọ nípa bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ àti bí òun gẹ́gẹ́ bí ohun tó sọ gẹ́gẹ́ bí ohun tó sọ àti bó ṣe ká bàbá Ìjẹ̀ṣà mọ ibi tó ti ń gbìyànjú láti bá ọmọ òun ní àjọṣepọ̀ ó sọ fún ilé ẹjọ́ náà pé gbogbo nǹkan ẹ̀sùn tó ń fi kan bàbá Ìjẹ̀ṣà pé gbogbo ẹ̀ pé òun ní ẹ̀rí rẹ̀ nínú fídíò fọ́nrán tí òun ti ká sórí ẹ̀rọ CD ó sì fún ilé ẹjọ́ ìyẹn adájọ́ Justice Taiwo Olúwatóyìn ó sì fún wọn ní CD ọ̀hún tó sọ pé gbogbo fọ́nrán náà ti sọ pé ó wà ó fún wọn adájọ́ sì gba CD náà wọlé gẹ́gẹ́ bí ẹ̀rí àkọ́kọ́ ìyẹn exhibit 1 exhibit A ó gbà wọlé adájọ́ àti àwọn agbẹjọ́rò wọ́n sì ti wo CD ọ̀hún ṣùgbọ́n ní àsìkò tí wọ́n wo CD náà wọn kò gba ẹnikẹ́ni láàyè láti wà nílé ẹjọ́ náà tó fi mọ́ àwọn akọ̀ròyìn àwọn ọ̀rẹ́ tàbí ará àti gbogbo àwọn tó bá bàbá Ìjẹ̀ṣà o Iyabo Òjó Princess àti gbogbo àwọn tó bá wọn wá wọn kò gbà wọn láàyè láti wà nílé ẹjọ́ náà láti wo fọ́nrán náà nítorí pé wọ́n ní pé gẹ́gẹ́ bí òfin ṣe là kalẹ̀ wípé kò tọ́nà kí wọ́n máa fi fọ́nrán tó rọ̀ mọ́ bíbá ọmọdé lò pọ̀ kán máa fi hàn lójú káyé ìyẹn níbi tí ọ̀pọ̀ ojú yóò ti rí ìdí rèé tí wọ́n ṣe ní kí gbogbo àwọn agbẹjọ́ kí gbogbo àwọn akọ̀ròyìn àti àwọn míì tó wà nílé ẹjọ́ wípé kí wọ́n jáde síta ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n máa wo fọ́nrán náà tán ni wọ́n sún ẹjọ́ náà sún síwájú tẹ́ ò bá gbàgbé ìbẹ̀rẹ̀ ọdún yìí náà ni ọ̀rọ̀ yìí ni ó ti ń wáyé lẹ́yìn tí wọ́n mú bàbá Ìjẹ̀ṣà pé wọ́n fi ẹ̀sùn kan pé ó bá ọmọ Princess Daminola ikú bá ní àjọṣepọ̀ èyí tó mú kí wọ́n tì í mọ́lé fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ kó tó di pé ilé ẹjọ́ magistrate wà ní Yaba taari ẹjọ́ náà wá sí ilé ẹjọ́ níbi tí a wà yìí lẹ́yìn tó ní pé òfin ò gbà wọ́n láàyè láti tẹ̀síwájú lórí ẹjọ́ náà torí pé wọ́n ti sún ẹjọ́ ọ̀hún wá sí ilé ẹjọ́ yìí èyí tó mú kí ní oṣù tó kọjá ìyẹn ní ọjọ́ 14 èyí tó mú kí adájọ́ yìí Justice Taiwo kó gba bẹ́ẹ̀lì bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú owó tó tó mílíọ̀nù 2 náírà àti onídùúró bíi 2 tí wọ́n gbọ́dọ̀ jẹ́ olùgbé ìlú Èkó
àti ẹbí bàbá Ìjẹ̀ṣà tó fi ní pé ó lè máa lọ lé pé láti ilé o ó lè máa wá yọjú sí ilé ẹjọ́. Èyí ló gbé BBC Yorùbá wá sí ilé ẹjọ́ lónìí tó sì tún gbé bàbá Ìjẹ̀ṣà àti àwọn míì tọ́rọ̀ kàn tó fi gbé wọn wá sí ilé ẹjọ́ yìí. Àti lọ àti dé àti wọlé ẹjọ́. Dámilọ́lá ti sọ̀rọ̀, ó ti ṣàlàyé, ìyẹn Princess ó ti sọ̀rọ̀, ó ti ṣàlàyé bó ṣe pàdé bàbá Ìjẹ̀ṣà, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wọn, bó ṣe ń wá sí ilé òun àti gbogbo nǹkan tó rọ̀ mọ́ bí ọ̀rọ̀ náà ṣe bó ṣe so mọ́ra títí tó fi di ìgbà tí ó fi sọ pé bàbá Ìjẹ̀ṣà pé ó bá ọmọ òun ní àjọṣepọ̀ lọ́nà tí ò tọ́ yìí, èyí tó fà á tí gbogbo wa ta ṣe pé sí ilé ẹjọ́ náà lónìí. A ti rí Princess ó ti jáde nílé ẹjọ́ ṣùgbọ́n ó ní sọ pé òun ò ṣetán láti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Bákan náà ni a rí Iyabo Òjó tó sọ pé òun ò ṣetán láti bá akọ̀ròyìn sọ̀rọ̀. Ṣùgbọ́n a rí Gbénga Adéyínká tó jẹ́ gbajúgbajà MC àti adẹ́rìn-pòṣónú tó náà wá sílé ẹjọ́ tó sọ wípé òun wá láti wá fojú gan níbi ẹjọ́ náà bó ṣe ń lọ. Òun sì nírètí pé ẹjọ́ náà wípé àwọn tí ọ̀rọ̀ kàn yóò rí ìdájọ́ òdodo gbà, wípé ẹlẹ́ṣẹ̀ ò ní pé kí ẹlẹ́ṣẹ̀ má lọ láì jìyà àti pé kí ẹni tí ò ṣẹ̀ kó má sì jìyà tí ò tọ́. Ó ní ìdí rẹ̀ pé tóun fi wá sílé ẹjọ́ láti fojú gan ní gbogbo ọ̀rọ̀ náà bí ó ṣe ń lọ. Ẹjọ́ náà ó ti wá parí báyìí. Ìyókù ó tún di ọ̀la tí ẹjọ́ ọ̀hún yóò máa tẹ̀síwájú. Ìyẹn ní kóòtù, ìyẹn ní yàrá ìgbẹ́jọ́ Justice Olúwatóyìn Táíwò ní ilé ẹjọ́ tí a wà yìí, ìyẹn Sexual Offences and Domestic Violence Court ní Ìkẹjà tó wà ní ìlú Èkó. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe hete. Face TV was Swoby.